do not be surprised that that idea in your mind is also going through another person's mind. You get it? Dr. Taylor ló kọ tèmi ẹ káàbọ̀ sórí ètò ìjẹ́ ìwọ mọ̀. Àkọ́kọ́ obìnrin tó ra mọ́tò rí lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n náwó sókè ní class wọ́n ní ìyá Fẹlá ni. No, you're wrong. Efúnpòróyè Tinúbú, obìnrin tó kọ́kọ́ fi owó tiẹ̀ ra ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn bóyá tí wọ́n bí lánàá àbí jẹta bọ́ bá gbọ́ Tinúbú square yọkàn tiẹ̀ rò pé bóyá Bọ́lá Ahmed ẹ̀yìn Tinúbú ni wọ́n ṣe sọ orúkọ báwọn níbẹ̀ o. Ó tì kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin mo ní Efúnpòróyè Tinúbú, ìyálóde Ẹ̀gbá ẹ̀yìn o. Ó ní wọ́n ṣe sọ ọbẹ̀ òun ní Tinúbú square ní ọdún 1905. Wọ́n ní inú igbó kan ìjọkòdó ni à ń pè bẹ́ẹ̀ ńgbà náà. Igbó nígbà náà ó ti dìlú báyìí ní Abẹ́òkúta. 1905 làbí Efúnróyè. Wọ́n ní Efúnróyè Tinúbú ó kọ́kọ́ fẹ́ èèyàn kan nílùú l'Abẹ́òkúta o. Kódà ó bímọ méjì, àmọ́ bọ́lọ́run ṣe kọ́ kò pẹ́ tí wọ́n fẹ́ra wọn. Ó ṣaláìsí. Ìrìn àjò pàǹtajà kiri ló fi pàdé èèyàn kan. Wọ́n ní Àdèlé ló kọ ẹ̀. Ọba ní lẹ́kọ̀ọ́, àmọ́ he fell into trouble with the colonial system ẹ̀yìn wọ́n sì yọ Àdèlé kúrò lórí àlééfà. Ó fẹ́ Efúnróyè Tinúbú, wọ́n jọ ń gbé Badagry. Ó kó ẹrú méjì dé Badagry torí bàbá àti ẹ̀gán lẹ́rú méjì. Ẹ wá jẹ́ aṣọ pé ńgbà náà kí la fi ń dẹrú kí la fi ń dìwọ̀fà. Bóyá àwọn aráalé yín lọ lè yáwó lọ́dọ̀ olówó, wọ́n ní ẹ fẹ́ ní ìṣẹ́rú ẹ fi ṣèwọ̀fà àdìgbà tá a bá dáwó padà. Bó bá jówó tán lè dá padà mọ́ láíláí, wọn á ní ẹ mú kó mọ̀ ṣẹ́rú yín forever. Bí ẹni tó ti mọ ìrìn àjò gbogbo inú igbó tí wọ́n fi ń tajà kiri tẹ́lẹ̀ látàbẹ́òkúta ẹ̀yìn ìjọkòdó dé ìlú Èkó títí dé Badagry, kíá òun ni Efúnróyè bẹ̀rẹ̀ sí ní ta ẹrú láti Abẹ́òkúta ẹ̀yìn sáwọn òyìnbó ní Badagry o.